àti mo wo fídíò Agbala Gabriel inú rẹ̀ dẹ̀ run mí bó ṣe ń lànà sọ̀rọ̀. Agbala Gabriel ṣe ń sọ̀rọ̀ yẹn inú ẹ̀ run mí bí kí n wá wá jẹ́ kí n fún ní ìfọ̀tí ló ṣe ní. Torí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tí ò ṣe mọ́ gbọ́ sétí. Ara nǹkan tó ń kó ìfàsẹ́yìn bá wa gẹ́gẹ́ bí nation ni, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí Nigerians tó ń kó ìfàsẹ́yìn bá wa, ara ẹ̀ òun ni tí Agbala Gabriel ń ṣe yìí. Kí ni nǹkan náà? Òun ni pretense láti wọ́n mọ̀ pé alójú àánú Nigerians, wọ́n mọ̀ pé wọ́n lójú àánú, pàápàá jùlọ àwọn tán wà ní diaspora, wọ́n mọ̀ pé wọ́n lójú àánú, wọ́n rẹ́dì láti ran àwọn èèyàn lọ́wọ́. Wọ́n wá rò pé ọ̀nà wo làwọn fi lè gbà ṣe business. Wọ́n wá kálukú wọn á dá church lẹ̀, wọ́n wá foundation kékeré kan wà láwọn bá foundation sí lẹ́gẹ̀ẹ́. Wọ́n wá mọ táàgì foundation ẹ̀, wọ́n wá mọ táàgì ẹ̀mọ́ church sí Ọlọ́run, àwọn ṣiṣẹ́ Ọlọ́run, wọ́n ṣiṣẹ́ Jésù. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Tí a bá sọ wípé church, mosque, religion generally pé scam ni, ẹ rò pé bóyá ètì èèyàn kan bá ń tẹnu àbùkù bá ẹ̀sìn kan ni. Our pastors, our so-called prophets, they are just using you people láti finance ìgbésí ayé ara wọn. Ẹ tú okùn lọ́rùn gbogbo àwọn èèyàn. Ẹ má fi predicament àwọn èèyàn. Ẹ má mọ̀ fi ṣe àgbẹ̀ mọ́. Ẹ má fi predicament àwọn èèyàn. Ẹ má mọ̀ fi ṣe àgbẹ̀ mọ́. Ẹ̀yin náà imagine tó wà lórí sick bed. Ok, láàrin ẹni àti èèyàn ní di 12 million. Àwọn èèyàn wá ràn lọ́wọ́. Wọ́n ti dá 8 million fún. Owó yẹn ò tí ì pé, èèyàn ń jẹ̀rún, ó dẹ̀ ń jẹ̀rúnra, ó dẹ̀ ìnira ẹni yẹn dẹ̀ wà nínú ìnira. Inú ìnira tó wà tówó tó ń wà ò tí ì pé fún ìsọ operation. Inú owó yẹn dá sẹ́mu owó náà. Agbala Gabriel tí wọ́n sọ kẹ́tẹ́kẹ́tẹ́ pé yẹn ó wá yọ kinní kan ó fi dáná, ó yọ 600,000 naira àbí 800 ló sì pé ni ó fi dáná fún chọ́ọ̀chì, ó fi dáná oúnjẹ táwọn máa ń ṣe fáwọn èèyàn níjọ́ Sunday. Nínú sẹ́mu owó ẹ̀ ló ti fi ra epo sí mọ́tò, epo ẹ̀ṣẹ̀ foundation mo ní ṣe free kìíní. Gbogbo èyí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ t'Agbala Gabriel yẹn sọ mọ́ ẹ̀ṣẹ̀ gba religion. Àwọn èèyàn wà sọ religion wà sọ trick débi pé á dẹ̀ dà àwọn èèyàn, á dẹ̀ dà wọ́n rìbárìbò. Ẹni tó gbọ́n baálé ilé tí ń tọ́jú ọmọ, tí ń tọ́jú àwò, tí ń tẹ́kí alẹ́ rẹ̀, religion á dẹ̀ sọ di òmùgọ̀. Religion á dẹ̀ sọ di dìde. Agbala Gabriel kò lè jáde kó wá sọ pé gbogbo tó ń ṣe yẹn òun àwọn èèyàn lọ́wọ́ ó ṣe kíní kan yẹn òun ṣe torí kíni, torí Ọlọ́run. Kò lè sọ fún wípé òun ṣe tọkàntọkàn kìí ṣe rúwájú wa ni ó ti sọ̀rọ̀ ẹ̀. He is busy doing business. He is a businessman. Ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń kọ́lé 100, 200, 300 million naira. Ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń gun mọ́tò 20, 30, 50, 100 million. Ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń gun private jet. Tẹ́bá bí lè kí ni iṣẹ́ wọn? They are pastors, they are prophets. Alfa ni wọ́n. Owó tí wọ́n wá dájọ́, ó wá ló ralẹ̀ ó kọ́lé, ó wá jẹ́ inú àgbàlá church yẹn, òun náà nílé yẹn wà. Inú church premises yẹn nílé tó kọ́ fún gba àwọn èèyàn, ibẹ̀ ló kọ́ sí. Kí ló ṣẹlẹ̀ sílé Suebebe dòní? Ilé tó lọ kọ́ fún Suebebe, kí ló ṣẹlẹ̀ sílé dòní? Ọmọ Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ Karo ojire pátá
nílé lóko lẹ́yìn òdì gbogbo bí tẹ́tún ṣe láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò takò ní ìràpadà ọmọ Yorùbá àtùpà ò gbọdọ̀ kú ṣàlàáfíà nígbà gbogbo wa mú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùbó onígbò ẹja kike ọkàsà ní ilẹ̀ mi lọ́mọ bá lù fún aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáàtẹ̀ mójú mi dóde ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Agbala Gabriel àti arábìnrin tí ó sick tí ó wà ní church ẹ̀ ó ní mo fẹ́ kájọ gbéyẹ̀wò tí a bá sọ wípé church mosque religion generally pé scam ni ẹ rò pé bóyá ètì èèyàn kan bá ń tẹnu àbùkù bá ẹ̀sìn kan ni àwọn pastors àwọn so-called prophets they are just using you people láti finance ìgbésí ayé ara wọn wọ́n fi ẹ̀tàn wọ́n fi ń lo ìgbésí ayé ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń kọ́lé 100 200 300 million naira ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń gun mọ́tò 20 30 50 100 million ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń gun private jet tẹ́bá bí lè kí ni iṣẹ́ wọn they are pastors they are prophets àáfàá ni wọ́n láì níṣẹ́ láì níkan ẹ̀dẹ̀ ń jẹ́ kó ẹ̀dẹ̀ ń sọ fáwà wípé ẹ̀sìn ni wọ́n ń ṣe Ọlọ́run ni wọ́n ń sìn these pastors wọ́n ní ways tó fi jẹ́ pé wọ́n mọ bó ṣe ń deceive àwọn èèyàn láyé ẹ̀yin náà wo ọ̀rọ̀ Agbala Gabriel tá ń sọ̀rọ̀ rẹ̀ ìgbà tí ọ̀rọ̀ ẹ kọ́kọ́ jáde ní ọjọ́ kìíní àná àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n envy rẹ̀ ni wọ́n ń ṣe kíní kan ni àwọn èèyàn ẹni tọ́lọ̀ ti gbéga ni ẹni tọ́lọ̀ ní kó mọ̀ ra àwọn èèyàn lọ́wọ́ táwọn èèyàn wá ń sọ̀rọ̀ rẹ̀ kíní kan kálukú ń sọ tí wọn lọ́tún lósì ìgbà tí àwẹ̀ tó mú ní títì níjó ní tó lọ mú kò lójú títì tó lọ kásánù rẹ̀ tó lọ ń kọlé fún tó kò ní àkàtà rẹ̀ nígbà tó ń pariwo wípé ṣe ni wọ́n na òun wọ́n maltreat òun àwọn èèyàn fọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ẹni yẹn wọ́n ń gbèjà Agbala Gabriel wọ́n bẹ̀rẹ̀ sí ní gbèjà Agbala Gabriel ó fẹ́ bring down kíní kan ni ó fẹ́ bring down Agbala Gabriel ni let me tell you some things ara nǹkan tó ń kó ìfàsẹ́yìn bá wa gẹ́gẹ́ bí nation ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí Nigerians tó ń kó ìfàsẹ́yìn bá wa ara ẹ̀ òun ni tí Agbala Gabriel ń ṣe yìí kí ni nǹkan náà òun ni pretense láti wọ́n mọ̀ pé alójú àánú Nigerians wọ́n mọ̀ pé wọ́n lójú àánú pàápàá jùlọ àwọn tó wà ní diaspora wọ́n mọ̀ pé wọ́n lójú àánú wọ́n rẹ́dì láti ran àwọn èèyàn lọ́wọ́ wọ́n wá rò pé ọ̀nà wo làwọn fi lè gbà ṣe business wọ́n wá kálukú wọn á dá church lẹ̀ wọ́n wá foundation kékeré kan wà láwọn foundation sí lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà mọ́ táàgì foundation ẹ̀ wọ́n wà mọ́ táàgì ẹ̀mọ́ church sí Ọlọ́run páwọn àwọn ṣiṣẹ́ Ọlọ́run wọ́n ṣiṣẹ́ Jésù owó tí àwọn èèyàn wá ń dá fún wọn láti fi mọ́ ran àwọn èèyàn lọ́wọ́ àwọn wá ń lò ó láti fi better life ara wọn in the name of pé àwọn ran àwọn èèyàn lọ́wọ́ ìgbà tí mo analyze ọ̀rọ̀ Agbala Gabriel pẹ̀lú àwẹ̀ tó lóun kọ́lé fún tó kò lọ́dọ̀ rẹ̀ nígbà yẹn ìgbà tí mo analyze ọ̀rọ̀ yẹn pé number one why tí èèyàn ó sọ wípé òun ṣe foundation àwọn èèyàn support èèyàn ó gbé mi wá sórí program ẹ pé káwọn èèyàn ràn mí lọ́wọ́ owó tí wọ́n wá dájọ́ ó wá lọ ralẹ̀ ó kọ́lé ó wá jẹ́ inú àgbàlá church yẹn òun náà nílé yẹn wà inú church premises yẹn nílé tó kọ́ fún àwọn èèyàn ibẹ̀ ló kọ́ sí kí ló ṣẹlẹ̀ sílé Suebebe dòní ilé tó lọ kọ́ fún Suebebe kí ló ṣẹlẹ̀ sílé yẹn dòní àwọn wo ni wọ́n ń gbé bẹ̀ ilé tó lọ kọ́ fún eléyìí tó ṣe POS nísìn tó padà sí di POS yìí kí ló ṣẹlẹ̀ sílé yẹn dòní
nínú gbogbo ilé tó lòun kọ́ bóyá ẹyọ kan àbí méjì ó ní ṣe àgbàlá ẹ̀ òun ló wà. Àwọn tó dẹ̀ kọ́ yẹn kìí ṣe pé òun ló kọ́ wọn láti bẹ̀rẹ̀, àwọn yẹn ti ń kọ́lé wọn lọ, ó ràn wọ́n lọ́wọ́, àwọn èèyàn ràn àwọn yẹn lọ́wọ́ láti parí ilé yẹn ni. Ìjì parí olódó, ilé parí olódó ó ti ń gbé bẹ́ẹ̀, ó kàn lo plátífọ̀mù ẹ̀ pé káwọn èèyàn ràn parí olódó lọ́wọ́, ó wá gba owó, àwọn èèyàn fún parí olódó lọ́wọ́, òun á mú tiẹ̀ ń bẹ̀, èyí ó tó kù tí wọ́n fún parí olódó ni wọ́n fi parí ilé yẹn. Àmọ́ ṣé ẹ mọ̀, ẹni tó jẹ́ pé àwọn èèyàn ṣàánú, tó jẹ́ pé true rẹ̀ làwọn èèyàn fi kówó yẹn kalẹ̀, dandan náà ni yóò appreciate ẹ̀. Àmọ́ Agbala Gabriel kò lè jáde kó wá sọ pé gbogbo tó ń ṣe yẹn òun ràn àwọn èèyàn lọ́wọ́, òun ṣe kíníkan yẹn òun ṣe torí kíni, torí Ọlọ́run. Kò lè sọ fún wípé òun ṣe tọkàntọkàn, kìí ṣe rúwájú wa ni ó ti sọ̀rọ̀ ẹ̀. He is busy doing business. He is a businessman. So gbogbo à ń ṣe foundation yẹn, owó tọ́lọ́ kọ́ fún yẹn, business tara tiẹ̀ ló fi ń ṣe. Náà wọ́n jẹ́ ká padà sórí ọ̀rọ̀ ẹni tó arábìnrin tí à ń sọ pé sick tó wà lórí ibùsùn ẹ̀. Láàrin èmi àti yín, ìgbà tí mo wo fídíò Agbala Gabriel, inú rẹ̀ dẹ̀ run mí bó ṣe lànà sọ̀rọ̀. Agbala Gabriel ṣe ń sọ̀rọ̀ yẹn, inú ẹ̀ run mí bí kí n wá jẹ́ kí n fún ní ìfọ̀tí ló ṣe mí. Torí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ rọrùn, ọ̀rọ̀ tí ò ṣe mọ́ gbọ́ sétí ni. Ó fẹ́ sọ̀rọ̀ láti fi lè bo àṣírí ara rẹ̀ kọ́ nìyẹn. Wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń play game of the heart, bọ́n ṣe máa ń wọnú heart àwọn èèyàn. Kò wá jáde, wọ́n sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ lẹ́nu. Ìgbà tó ń rí wípé wọ́n ti kọ́ gbé wá chọ́ọ̀chì òun, ìgbà tó lè gbé dé chọ́ọ̀chì tán ní ká ràn lọ́wọ́, ó tẹ̀ kọ́kọ́ fẹ́ àtẹ́ẹ̀dì sí. Ìgbà tó yá tó wá òkókè, ẹ jẹ́ ká àtẹ́ẹ̀dì sí ìgbà yẹn, òun gbé jáde lákọ̀ọ́kọ́, àwọn èèyàn dẹ̀ donate owó fún kìnnìkan, òun tó wá gbé jáde lẹ́lẹ́kejì, àwọn á donate owó fún. So inú owó yẹn ó ló nídìí bí i 12 million àbí nǹkan àbí 30 million láti treat rẹ̀. Wọ́n ti wá dá owó yẹn wọ bí i 4 million. Ìgbà tó ó wá dáná, ó ṣe gbá, ó ṣe kìnnìkan, wọ́n pé ẹni tó wà lórí sick bed tó dẹ̀ tó wà compassionate báyìí, jẹ́ tún gbé lẹ́ẹ̀kan sí. Nígbà tó rí pé business yẹn tà bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀, ó rí wípé business lélẹ́yìí o, àwọn èèyàn take pity lórí arábìnrin yìí o. Já tún gbé jáde lẹ́ẹ̀kan tó owó tí ó jáde ó ti lè tó ní ọgbà, ó lè percentage tí wọn. Ibi tá wà lọ, ibi tí greediness ti wá ba yí ẹ̀jẹ̀, tí greediness tó ti jàrábà ìṣẹ̀mí Agbala Gabriel, tí greediness yẹn tó ti kó bá. Ẹ̀yin náà imagine tó wà lórí sick bed. Ok, láàrin ni àti èèyàn nídi 12 million. Àwọn èèyàn wá ràn lọ́wọ́, wọ́n ti dá 8 million fún. Owó yẹn ò tí ì pé, èèyàn jẹ̀rún, ó dẹ̀ ń jẹ̀rúnra, ó dẹ̀ ìnira, ẹni yẹn dẹ̀ wà nínú ìnira. Inú ìnira tó wà, tówó tó wà ò tí ì pé tí wọ́n fi sọ operation. Inú owó yẹn, dá same owó náà, Agbala Gabriel tí wọ́n sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ pé ó wá yọ kìíní kan, ó fi dáná, ó yọ 600,000 naira àbí 800 ló sì pé ní, ó fi dáná fún chọ́ọ̀chì, ó fi dáná oúnjẹ táwọn máa ń ṣe fáwọn èèyàn níjọ́ Sunday. Nínú same owó ẹ̀ ló ti fi ra epo sí mọ́tò, epo ẹ̀ṣẹ́ foundation mo ní ṣe free kìíní. Gbogbo èyí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ t'Agbala Gabriel yẹn sọ mọ́ ẹ̀ṣẹ̀ gbà religion, àwọn èèyàn wà sọ religion wà sọ trick débi pé á dẹ̀ dà àwọn èèyàn, á dẹ̀ dà wọ́n rìbárìbò. Ẹni tó gbọ́ bá lé ilé tí ń tọ́jú ọmọ, tí ń tọ́jú àwò, tí ń tẹ́kẹ́ alẹ́ rẹ̀, religion á dẹ̀ sọ di òmùgọ̀, religion á dẹ̀ sọ di dìdìrìn. Nínú owó tí ò tí ì pé tẹ́lẹ̀ mẹ́fì tọ́jú ẹni yẹn, ibẹ̀ ló ti ń yọ bí 600,000 àbí 800,000 tó fi dáná, ibẹ̀ ló ti yọ bí 100,000 tó fi repo sí mọ́tò, ibẹ̀ làwọn òṣìṣẹ́ tiẹ̀, ibẹ̀ ló ti yọwọ́ fún wọn, ibẹ̀ ló ti yọwọ́ gbá, ló ti yọwọ́ àwọ. Ó tún wá pápá bá rí àwọn kan fẹ́ sanwó ilé nínú ìjọ, àwọn èèyàn fẹ́ sanwó ilé,
wọn wà lówó àwọn òpin àṣẹbẹ́ ẹni tọ́lọ̀ ti ń sàánú nígbà táwọn èèyàn ti dáwó jọ fún kán lọ bá wọ́n wá ráwọn èèyàn lọ bá kán yọ nínú owó yẹn kán fi sanwó ilé àwọn yẹn lẹ́ni tó wà lórí sickbed tó ń lákàkà láti gba ẹ̀mí ara ẹ̀ là ó ní yí dàrú ni. ẹ̀kàn mọ́ ní ọ̀rọ̀ mi le ọ̀rọ̀ mi ash ni báwo nínú ṣe ní mọ́ bíyẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀fẹ́ wọ̀nyí. What kind of madness is this? What kind of people? What kind of people are this? Ẹni tó fẹ́ la ẹ̀mí ara ẹ̀ là tí ó jẹ́ pé operation yẹn ni tó lè fi ṣègbè rí ẹni tó wà lórí bed bá ṣe sọ yìí ni ẹ wo fídíò ẹni yẹn náà tó wà ní between life and death. Ó wá ń fi ẹ̀mí ẹni ẹ ta kite ó wá ní nínú owó yẹn wọ́n yọ wọ́n fi sanwó lé àwọn kan àwọn wo. Tó bá mọ̀ pé you are a servant of Jehovah, servant of God, bó ṣe sọ, kí ló dé tó fi mú owó ara ti ẹ̀kọ́ fún ọkọ̀ kan fi sanwó lé? Why must it be owó ẹni tó sick tí wọ́n dáwó fún? Tí àwọn tán dá owó yẹn, ṣé wọ́n sọ pé kẹ́ fi sanwó lé àwọn èèyàn ni? Ṣé àwọn tán dá owó yẹn, owó pé kẹ́ fi dáná fáwọn èèyàn ní church yẹn, ṣó ní owó tí wọ́n dá fún síbẹ̀? Sí owó táwọn yẹn dá yẹn sí owó pé kán fi repo sí mọ́tò owó tán dá sí owó táwọn yẹn dá yẹn sí owó pé kí wọ́n fi sanwó àwọn ọmọ ìjọ rẹ̀ ni wọ́n dá jẹ́jọ́ gbé sínú làákàyè náà sí àwọn tí wọ́n dá owó yẹn nísìn bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn ní kìí ṣẹ̀bi wọn because they are compassionate bó bá tún dọ̀lá nísìn Agbala Gabriel bá tún ọ̀rọ̀ dúdùn tó ń sọ tó ti fi ń tẹ̀ wọ́n jẹ yẹn tó bá tún ti bọ́ta lọ́la nísìn tó tún gbẹ́lómi jáde àwọn yóò tún dáwó fún ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹjẹ́ bá yín sọ̀rọ̀ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀. Anything foundation Nigeria tán láwọn ṣe foundation pàápàá jùlọ tí foundation wọn bá ti connect mọ́ church fraud ní 419 ni anything foundation tó bá ti níṣe pẹ̀lú church olè ni wọ́n. Àwọn ètí èsè church gan ṣebí very dark man àti King Michi àbí kí náà pẹ̀lú àwọn òun ni wọ́n jọ ń fight yìí tán ní ṣe yí kówó kan fún ọ kan ṣe yí Tinubu ó kówó fún kíní kan lọ fi renovate school kan sí kíní kan wọ́n ṣe wọ́n kówó jẹ wọ́n ṣe gbá kan ṣe báwọn tí ò tó connect mọ́ church nìyẹn. Ká mọ̀ wá sọ àwọn tó yẹ pé they know how to trick people's life wọ́n mọ̀ bọ́ ṣe ń tan àwọn èèyàn tó ṣe wọnú life àwọn èèyàn. I repeat again gbogbo ẹgbẹ́ ìwà ní àṣùpá tẹ́ ẹ bá fẹ́ ṣàánú àwọn èèyàn a lè ní ká mọ́ ṣàánú mọ́ a ní tìtorí pé mọ́tò gbáyàn kan kí ogun amọ́wọ̀ mọ́tò bá gbáyàn mọ́tò náà nìyẹn wọ́n fi gbé. Mi ò sọ wípé kò sí foundation tó dáa ó wà àmọ́ ṣẹ́rí tí ẹ̀kan bá jáde wọ́n wá bọ́ sórí afẹ́fẹ́ ni wọ́n á pariwo ẹ ṣàánú lágbájá kìíní kan pàápàá jùlọ tó bá ti connect mọ́ church àbí mosque àbí anything religion tó bá ti connect mọ́ religion they are fraud they are thieves. Ẹ ṣe dẹ́bà ṣe fáwọn èèyàn wílílì wá látọkàn yín láti nílànà wípé tí àwọn téèyàn bá jáde bóyá content creator kan ló gbé ẹni ẹ̀ jáde wípé báwọn ṣàánú ẹni yìí tó drop àkáǹtì ẹni yẹn tẹ́sí àkáǹtì ìjọ wọn àbákàǹtì kẹ́ńtọ́kọ̀ drop àkáǹtì ẹni yẹn ẹ̀yin fúnra yín tẹ́ fẹ́ rẹ ẹni yẹn lọ́wọ́ ẹ verify information yẹn how true is it ẹ̀dẹ̀ tàbí hospital tí wọ́n ti fẹ́ treat ẹni yẹn ẹ bẹ̀rẹ̀ àkáǹtì hospital yẹn ẹ má bẹ̀rẹ̀ personal account ẹni tó sick gan ẹ má bẹ̀rẹ̀ àkáǹtì ẹni useless foundation kan ẹ bẹ̀rẹ̀ àkáǹtì hospital tí wọ́n ti fẹ́ treat ẹni yẹn àkáǹtì hospital yẹn òun ni kẹ́ ẹ máa san owó yẹn sí doctor yẹn ni kẹ́ ẹ communicate àkáǹtì hospital yẹn ni kẹ́ ẹ máa san owó yẹn sí kan fi treat ẹni yẹn tó bá ṣe pé ẹ fẹ́ ra oúnjẹ fún yẹn kan ni ẹ kọ̀ntáàtì food stop seller ní Nàìjíríà bí wọ́n ti ń ta oúnjẹ ẹ sanwó síbẹ̀ ẹ fi ẹni yẹn kán lọ́bẹ̀ lọ gbé oúnjẹ yẹn tó bá ṣe pé ẹ fẹ́ kọ́lé fún yẹn ni ẹgẹ́ ti ẹnjìníà tó jẹ́ kó ń kọ́lé ó ralẹ̀ tó jẹ́ ẹnjìníà tí èyí ṣe pásítọ̀ tí èyí ṣe àáfà tí èyí ṣe àwọn wèrè kan tí ò mọ̀ ń pa nǹkan kan ẹgẹ́ ti ẹnjìníà yẹn kán lọ ra
ilẹ̀ yẹn kí wọ́n dẹ̀ kọ́ ilé yẹn síbi tí ó bá wu ẹni yẹn fúnra rẹ̀ kó lọ wá ẹnjìníà kó lọ ṣe kẹ́ ẹ mọ̀ pé ó real kìí sáwọn kan tí wọ́n mọ̀ fi àkáǹtì kan kàjò ẹ̀tàn ni pé ẹgbẹ́ foundation kan jáde wọ́n á dáwọ́ tó fún àwọn foundation yẹn láti ṣe kìnnìkan ìwọ tó bá fẹ́ ràn nǹkan kan àwọn èèyàn lọ́wọ́ there are ways to do it pastor kankan ló ń jáde tó sọ wípé òun sì gbà kan olórí ibú lọ́pọ̀lọpọ̀ wọn ẹ tú okùn lọ́rùn gbogbo àwọn èèyàn ẹ má fi predicament àwọn èèyàn ẹ má mọ̀ fi ṣe àgbẹ̀ mọ́ ẹ má fi predicament àwọn èèyàn ẹ má mọ̀ fi tọrọ jẹ mọ́ let's know your work iṣẹ́ wo l'Agbala Gabriel ń ṣe ju pé ó ń gbé àwọn èèyàn jáde ó lóun ṣe foundation lọ ẹja mọ́ tá à ń ṣe náà tí nígbà míì jẹ́lá fàdé àti pàdé mi lórí ètò ìtàpé ní àpàdé ọmọ Yorùbá ọmọ bá dé ọládé Kijipa olóko tèmi èmi ò ní kú ẹ̀yin ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúrò.